Funny, no. 100 for 200. Kí ló máa ṣe ọmọ ìpàdé àgbètì rí iná? Dábì lóhùn. Mo rò pé Gucci mi ni bàbá ẹ̀. Ó láìkí ogun gan o. Báwo ló tẹ̀ ṣe mọ̀ ọ́ Gucci? Àlọ́kùn máa ti dì. Parí bẹ́ẹ̀ ń bá ẹ̀ kọ́ fẹ́ mi ní ìjọba. Ẹ jẹ́ kó mọ̀ pé ó dijọ́ tí afẹ́fẹ́ ò bá fẹ́ mọ́. Ẹ tó rọmọ lágídí mú. Èmi Adisa Oniyameta. Owó dowó mi o. In addition to that, kò ń ṣòwò yín o. Ẹ má rò ẹ má sunkún lórí owó olówó o. Owó ìlú ni. Àwa ìlú dẹ̀rì táwa gbówó wa. $1.3 million equivalent 1.5 billion naira. Àwa mọ èyí tó wà ń bẹ̀. Owó wa làwa gbà o. Ẹ má bínú o, kò ń ṣòwò yín o. Ẹ wo àwa ti gbówó wa báyìí. Wá gbọ́ mi. Adisa Oniyameta. Èmi ló ń yọ sí lójijì. Ajá torí kòkò tó ń gbó ni o. Èṣù ò ṣe kòkò. Ajá lè ṣù ṣe. Wọ́n ránṣẹ́ sí kòkò wá jọba lápàtà. Ìkòkò bú sẹ́kún ni o. Ó lẹ́ràn àti èèyàn oúnjẹ òun ló ń ṣe tó ń bá jọba lápàtà nǹkan ṣe lọ́gbà ẹ̀rọ. Ró wọn. William, gbẹ̀yìn ẹ̀ wò. Ó gbìyànjú ni. Ó gbàgbé ni. Igbá là ń pa èèyàn kan kì í pàwọ́. Èmi Adisa Oniyameta. Mo ti sọ. Mo ní ó dijọ́ tí afẹ́fẹ́ ò bá fẹ́ mọ́. Kẹ́tọ́ rí ọmọ lágídí mú. Ọ̀ndà! Williams, wo kéko wọlé. Èní ló ráyé mọ́.